اللهم صل على نور الأنوار صلى الله عليه وسلم وسر الأسرار وترياك الأغيار ومفتاح باب اليسار آمين سيدنا محمد المختار صلى الله عليه وسلم بعد زواج بطو يا رب يوم النبي دادا صلى الله عليه وسلم ẹni tí ò ní ṣòfò kó yóò bá nàbí òkè dáadáa. صلاتي للنبي لا يفرد ó ti dájú pé àwọn kan wáyé lásán ni. صلاتي tó bá fẹ́ wọlé ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò bá nàbí kó lókè dáadáa. للنبي لا يفرد وترك الفائد ما هو مستحب وترك الفارد ما هو مستحب. alu samuwi kọ̀wárí kọlẹ̀ àsèmọ́ni. alu samuwi kọ̀wárí kọlẹ̀ àsèmọ́ni. mo ti sọ ní ìjẹta ní ọ̀rọ̀ bàbá wa dáná sí àgbà fún gbogbo ìlú Ìlọrin. ṣéèkù. mo ní gbogbo ibi tá a bá ti pàdé àwọn àgbàlagbà báyìí kò sí ọ̀rọ̀ kankan tá a mọ̀ sọ ń bẹ̀ ju pé ká mọ̀ kí yín lọ. alùsàmúwí. tó bá jẹ́ pé ẹ̀ náà la ṣe fáì mọ iye ọdún tọ́lọ̀ fi lásìkò tó táwa náà ó padà mọ́ ṣe wá sí gangan yíyún náà tó lálùbáríkà ó tó rọ́rọ̀ náà. kò wá rí kọ́lé àsìmọ́ni. gbèlè tàṣe pé lẹ́nu yìí mo máa yan ànábì ni. arimi ilaykum tahiyati wa salami. arimi ilaykum tahiyati wa salami. àwọn tí wọ́n sì tọ́ wa tí wọ́n rè wá ni wọ́n bẹ́ ń kalẹ̀ yìí ó lè sọ pé àmọ́ tá a sọ ló jà mọ́ yan ànábì kiri. alùsàmúwí. dọ́tọ̀ ọba sọ́kàn mi lójú tìyẹ́ fẹ́ yẹ nìyẹn. kọ̀wárí kọ́lé àsìmọ́ni. àríkí ló pè wọ́n jáde. àríbi ilé ìkó tẹ̀hìyàtì wa sàlámì. àríbi ilé ìkó tẹ̀hìyàtì wa sàlámì. wàláhì bàbá ráúdọ̀ mo palẹ̀ mọ́ ọ̀rọ̀ tí anabi isa àti ibilisu jọ sọ níjọ́ tí wọ́n pàdé ara wọn wá ni. àwọn bàbá wa authentic ń travel láàárọ̀ yìí ìyìn sì fẹ́ dá wọn dúró. Ayyakumullah. ẹ jẹ́ mi ó tọ́jú yẹn di ọdún mi torí àwọn àmọ́ pa àmọ́ bẹ ni ìwọ lọ ní ibẹ̀ tó bá fi abẹ. àmọ́ máa wà ní kò sí àmọ́ máa wà ní bí mo dẹ̀ ṣe sọ yìí má fi àṣàṣì dán mi wò toró ó máa mú mi. Ayyakumullah. tó bá rò pé jẹ́ǹtì ẹ̀dán fọ́nrìn yẹ̀ wò pẹ̀lú àṣàṣì ọ̀fẹ́ kánjú pa mí nù. Kiramakumullah. torí ní nǹkan kan má fi dán mi wò. arimi ilaykum. toró lórí burúkú pọ̀ ń bí náà díẹ̀. tẹ̀hìyàtì wa sàlámì. owó ní nǹkan rẹ̀ àfikàn bú. arimi ilaykum tẹ̀hìyàtì wa sàlámì. àmọ́ láàyè yìí mo sọ lọ́dún tó lọ mo ní kò so lórí ibú ń bí. àmọ́ tó bá yẹ pé mẹlọ́kàn rẹ bọ́ fẹ́ fi àṣàṣì náà bá ara ó dọ̀wọ́ pé ẹja tiẹ̀ dán òwe ẹni ọlọ́run ni tó ti mú kọ́ ara rẹ báwọn. Ayyakumullah. àfa àyà mọ́nìkì ló pé. yá mọ̀lẹ́ àrọ́fúta. bàbá wa àgbà mọ́ dìbò. muhammadu bi kamalihi. bàbá yìí dáa pọ̀. gbogbo ẹni bá fi tí ò darò yín wọn ọ̀sàbòsí ọlọ́run ni. wa jalalihi. gbogbo èèyàn ni wọ́n ń fẹ́ oríire fún. wa jamalihi wa kisalihi. gbogbo èèyàn sì ré bákan náà ní níwájú wọn. ẹnìkan mẹ́nìkankan láláì dá tó bá ti déwájú wọn ó ti dá náà ni. ìmúlẹ̀ àmàkánnáta. mo sọ ní ọ̀rọ̀ bàbá aṣọ́lá bíbu pé tírú yín bá pọ̀ ni àwọn ọ̀dọ́ táwọn ya ìyàkuyà wọn ní pọ̀. wàsàmánà mùsọ̀lìyàn. bàbá mi máa dìbò ọlọ́njẹ́ mi yóò gùn fún wa sá. wà mùsẹ̀lìmá. dọ́mọ̀lì àlẹ́ ìwà àlìhí yàrá mìnúnà. tába tún kí n bí a tún kí n tába délé a mọ̀ kí n gbogbo ògbà ni torí gbogbo ògbà lẹ́ ń ṣe dáadáa. bihana mọ̀dàmọ́rúsálò. báwa àgbà àdọ́kítọ́r ọlọ́njẹ́ àárín pẹ́ bàbá wa Eléwòro ọlọ́njẹ́ àárín pẹ́
gbogbo yín lẹ ka mọ́mọ́ bàbá wa bàbá Kàwú afa wa Abibu Rasul wọn bàbá alibarika gbogbo yín lẹ tóbi o. alali Mustapha. gbogbo yín bàbá wo onítàdá bàbá wa àgbàlagbòrò ọ̀wárí kọlẹ̀ àsìmọ́ọ̀nì gbogbo yín lẹ kọ̀ gbogbo yín lẹ bàbá ìmáàmù abẹ́ mi gbogbo yín lẹ tóbi ẹ ka mọ́mọ́. alali Mustapha sọlù. asọ́lá yín ni tani bàbá ráúdọ̀ lẹ́yìn ẹ̀yin gángan lẹ́yìn jẹ́ bẹ́ẹ̀. fahinna salatahu. lákùn torí tọ́lọ́hún ẹ má yọwọ́ lọ́rọ̀ wa o ẹ má yọwọ́ lọ́rọ̀ wa o ìtawà náà ó ṣe tẹ́ fi yọwọ́ lọ́rọ̀ wa ọlọ́mọ jà ṣe. amalu minal afati wal nukabati. bàbá ṣe é bolo kọ́ dìrí ya. inna salata ala nabiyyi dawamu. mo sọ nínú àwẹ̀ lọ́dọ̀ amirul mahajirin mo ní kò sí tó sọ yìí ní tẹ́ ẹ̀dá yìí tó ju nǹkan méjì lọ méjì ni mo dẹ̀ máa sọ akílò pé. tushfil jaraha liman yakunu sakima. kódà gbogbo ẹni tó rò pé yẹ kí n kí òun gbogbo yín ni mo kí o ìsàbójú ilẹ̀ nìkan kan ẹnu rí dọ̀. qad qala rabbuka. gbogbo ẹ̀yin ìyá àlùbáríkà ni mo kí ẹ̀ ní fojú sunkún ọmọ o. fi kitabi mubayina. bàbá ọ̀tẹ́ntìkì wàláì méjì náà ni tọ́lọ̀ fi gbé yín débi tẹ́ dé kí oníkálukú wa mú wá sí ń bẹ̀ àkọ́kọ́ ń bẹ̀ làníyàn. sallu alayhi wa sallimu taslima. sallu alayhi wa sallimu taslima. bàbá àgbà ọ̀tẹ́ntìkì méjì náà lọ́lọ́run fi yanjú ọ̀rọ̀ yín tó fi parí ẹ̀ yányán bẹ́ẹ̀ bá fẹ́ wá yín káàkiri kó wá yín sábẹ́ méjèèjì àkọ́kọ́ ń bẹ̀ ó làníyàn ẹ fi àníyàn tó da bá àfa yín lò ẹ fi àníyàn tó da tẹ̀lé àfa yín ẹ sì fi àníyàn rẹ̀ síra pẹ̀lú àfa yín ọdún tó lọ ni mo sọ níbí yìí mo ló lo bàbá àfa rẹ 99% kí ló ṣe wá ìtókù ẹlẹ́ẹ̀kejì bàbá wa ọ̀tẹ́ntìkì òun náà ni pé ẹ tún wá ní iṣẹ́ pẹ̀lú àníyàn yẹn ẹlòmíì láníyàn ni kò ní iṣẹ́ àníyàn ẹlòmíì níṣẹ́ àníyàn ni kò láníyàn àníyàn àti iṣẹ́ tó papọ̀ lọ́dọ̀ àfa yín lọ́lọ́run fi ṣe yín báyìí o gbogbo ẹni tóun náà bá fẹ́ dìre kóhun náà rúure kó sì sọ̀re àfi kó láníyàn kó sì ní ìwà àníyàn ẹ dúró pẹ̀lú àfa yín gan ó pọ̀ o. yá mu'minuna. bí gbogbo èèyàn bá lè nírú ọmọ kéwú bí yín ni ẹ̀yin àwọn èèyàn bá máa dá. bihana mọ̀dàmọ́rúsẹ́lò. ṣé láyé ta tiẹ̀ wáyé ló ń kàyàn kún ni èèyàn jẹ́ bí àwọn láyé ta wáyé èèyàn sẹ́yìn ń bẹ mọ́ ni nílé tí wọ́n ti kọ́ àwọn èèyàn kéwú téèyàn sì tún takò bẹ̀ padà. bàbá wa ọ̀tẹ́ntìkì wá jẹ́ gbò lẹ́yìn tá a fà yín tún lọ tán náà bàbá ní wo láéláé. sallu alayhi wa sallimu taslima. àtìpàdé èyí tí wọ́n wà mọ́ èyí tí gbogbo wọ́n wà mọ́ mú lọ lé ní pé alẹ́ àsúdù lánì yasud. akramakumullah. bàbá kájọlá ẹni tí bá máa ń pẹ̀gàn oore tí bá máa ń ṣe kéèta kò ní ṣoríire insada tó bá wá ṣoríire lánìyàdùn kò ní pẹ́ tó nílò fi gbọ́mọ̀ lọ́wọ́. Iyakumullah. sallu alayhi wa sallimu taslima. sallu alayhi wa sallimu taslima. kàlídé ìṣubú ìkìrùkà. ya habibi lamu yazal. jẹ́sí kìlì kùlùbà. mahabata wa naima. yasẹ̀ yìí dẹ́. Kàkọ́lẹ̀ ilé orí tàbà kálẹ̀ tán. ọmọ kọ́ mọ̀ ń ṣe. Nínú bò ṣe ha ṣe mọ́. ẹ bá wojú ọmọ tó ń sanwó yẹn ẹ bá wojú ọmọ tó ń sanwó yẹn. Nínú bò ṣe ha ṣe mọ́. ẹ bá wojú ọmọ tó ń sanwó yẹn kò gbúdọ̀ sanwó mi. Nínú bò ṣe ha ṣe mọ́. yóò mọ sálákètè. Àjàwó àṣẹ̀bí ìlàwó. sallu alayhi. Wàṣẹ́límù tẹ̀sílímù. Al-Mustafa. Sàlọ̀ fàyínà sàlátàhù. Amanu minal. Àfàtì wà
الغابات إن صلاة على نبي دعاه تشفي الجراح لما يكون سقيما قال ربك في كتاب مبين صل عليه وسلم تسليما صل عليه وسلم المزايا وبلغ تهايا صلوا على محمد برسول والهدايا الياوي المزايا وبلغ تهايا صل على محمد برسول والهدايا في به تفنى سلموا على تهانا تنالوا به أمنا وما تمنى الياوي المزايا وبلغ تهايا صل على محمد لرسول والهدايا محمد حبيبي محمد طبيبي حبيبي طبيبي يا هاوي المزايا يا هاوي المزايا وبلغ تهايا صل على محمد لرسول والهدايا الله أكبر كبير حبيبي محمد طبيبي حبيبي وطبيبي يا المزايا أنا محمد مختاري بالقرآن تفوز بي على خير تنجو من النيران يا المزايا مبلغ تهايا صل على محمد لرسل والهدايا أنا صلاة ربي سلام عليك يا بارك المعالي قامات والكرامة محمد صاحب الجمال محمد صاحب الجمال ودعوني سلفي على كده على مثال غوا محمد لو في سنوى تنياتي سوى صفة على مثال غوا محمد لو في سنوى محمد لو في سنوى oníkálukú yàwó lórí TikTok ọmọ jọjọ tí o ṣe ò ní ládàá ilé lónìí ládàá محمد لو في سنوى oníṣẹ́ ńlá gbọ́wọ́ o. alábì gbọ́wọ́ mi. mọ́sọ́mọ́sá lóbi mọ́sọ́mọ́sá lóbi oníṣẹ́ ńlá gbọ́wọ́ wa. alábì gbọ́wọ́ mi. mọ́sọ́mọ́sá lóbi mọ́sọ́mọ́sá. alábì gbọ́wọ́ mi. oníṣẹ́ ńlá fi yálà àkìdá. alábì sàlọ̀ bá wa. àfọwọ́ ọlọ́bíwọn nínú. Sheikh Fori. Sheikh Abdulrahman Fori. Fori. ọlọ́bíwọn nínú alákàbí. ọmọ ṣéwù Alimi. ọmọ àfàgbà Sheikh Alimi sí gbogbo Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. ọlọ́run wọlé àfàgbà Sheikh Jamiu Búlálà lọ́fà. Búlálà. ọlọ́run ní fàbùrù ṣe yín. Àmín. la ilaha illallah. Àmín. bàbá àgbà Saiful Qadiriyya. a fẹ́ gbádùn yín dáadáa. kọ́lọ̀ ń jẹ́ yín náà máa gbádùn ara yín fáwọn àtọ́ yìí rí yóò máa dá sí i.